Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè aleluya ọmọ kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi ò ní di o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo kẹ́yìn àgbàlagbà, mo kóbìnrin, mo kọ́kùnrin o, Ọlọ́run ọba ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o. Mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ènìyàn mi tí ẹ̀ ń kí mi lọ́tùn kí mi lósì nípa oore ọmọ tuntun tí Elédùmarè lókè tó ṣe fún mi. Ire owó, ire ọmọ kò ní wọ́n ní ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. A ti bímọ adúpẹ́. Ká padà sí orí ètò padà ni nítorí pé àlewo pé abímọ káwálà ò ní ṣètò mọ́. Ṣé mi ní fọmọ lọ́mú ni? Àbẹ́mi ní mọ gbọmọjọ́ àbẹ́mi ní wẹmọ. So ẹ jẹ́ padà sórí ètò wa padà mo kẹ́yìn ènìyàn. Mo fẹ́ ṣe oore kan fún ẹ̀yin ènìyàn mi lénìí. Gbogbo yín náà lẹ́tí mọ̀ èmi ọmọ ọ̀dọ̀ àgbà pé ẹ̀yin bá wọn rí ìrà. Àbí ṣúgà tí ò lérà nú àbí ìrà tí ò ní ṣúgà nú sì làwọn Yorùbá máa ń sọ. Ọlọ́run ọba Elédùmarè ò ní fi ọ̀kọ̀ọ̀kan wá sílẹ̀ o. Mo fẹ́ fẹ́yìn ènìyàn mi ní ògùn ilé kíkọ́ kan lénìí. Ẹni bá nígbàgbọ́ nínú mi tó nígbàgbọ́ nínú Elédùmarè àti ìgbàgbọ́ nínú ewé àtegbò ni mo fẹ́ kó ṣiṣẹ́ yìí. Kí o rí àṣírí tẹ́lẹ́dùmarè fi sínú ẹ̀. Mo rántí ìgbà tí mo fi iṣẹ́ kan kalẹ̀ ní ijó ní yìí níbi ọdún tó lọ táwọn èèyàn tí mo sọ pé ògùn ilé kíkọ́ kinní kan táwọn èèyàn irú àwọn kọ̀mẹ́ǹtì ẹlòmíì pẹ̀ sí nǹkan ti kọ́lé ni. Àdúpẹ́ fọ́lọ́run. Kéèyàn tó lè wọ́n ní èèyàn tí ó dá sọ fún ni tọrùn ẹ̀ lákọ́ wò. Èèyàn tí ò tí ì kọ́lé tó bá ń fi ògùn ilé kíkọ́ kalẹ̀ rẹ̀ kò mọ tí ń sọ. Kò mú Ọlọ́run má jẹ́ kára burú Elédùmarè ò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa òun kẹ́yìn ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà. Iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ lónìí yìí èèyàn tó lè ràn lọ́wọ́ ni èèyàn tó bá ti ní ilẹ̀ o. Tẹ́tí ní ilẹ̀ tẹ́tílẹ̀ ti wà ó ní o. Ṣùgbọ́n tẹ́ ò bá tì nílẹ̀ ẹ má ṣiṣẹ́ yìí ẹ wá owó tẹ́ fi ra ilẹ̀ tẹ́ bá ra ilẹ̀ ẹ ṣe wàláhì Elédùmarè ń gbọ́ pápá báyìí láòrílẹ̀ náà kọ́ tán. Iṣẹ́ yìí dá àwọn iṣẹ́ yìí dájú gidi gan àṣírí kò sí tó burú níbẹ̀ àwọn àṣírí gidi gan táwọn bàbá wa máa ń lò láyé John nìyẹn. Bóyá ẹ ra ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wà tó jẹ́ pé ó ti ra ilẹ̀ ó ti pẹ́ kò ríbi kọ́ mọ́. Bàtàgbára ò bá sí. Ọ̀pọ̀lọpọ̀ lèmíràn tó jẹ́ pé ó tiẹ̀ ti gbìyànjú òun ti gbé bí a kóòsì méjì kóòsì mẹ́ta. Kódà ẹlòmíì gan ó ti gbé dé líńtẹ́dì tí kó kankan ló ṣẹ́kù bọ̀ kò rí owó tí ó fi kàn yókù mọ́. Ẹ jẹ́ ìyọ̀ǹda àṣírí fún yín. Gbogbo sì ń jẹ́ tọlọ́run ọba. Kódà kó jẹ́ pé ẹ ra lẹ̀ lónìí ẹbù sẹ́yìn mọ́nu lẹ̀yẹ lénìí. Mo fi ọbẹ̀ Elédùmarè mo fi búra ìmọ̀ ràgá fi búra fún yín. Tẹ́ ẹ̀ bá kọ́lé ó pẹ́jù tẹ́ ẹ̀ bá parí ilé kẹ́kàn kẹ́sẹ̀ gbogbo ẹ̀ láàrin oṣù 2 sí 3 ẹ sọ pé ewé ò jẹ mọ́. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀ ó dájú ó ṣiṣẹ́ gan lóòjó ṣiṣẹ́ fẹ́yìn náà lágbára Ọlọ́run ọba. Méjì máa fún yín. Méjèèjì yẹn náà ló gbóná dáadáa ẹ máa bá mi ká lọ. Fún ọ̀tọ̀ bá ní ilé onílé àbò oníkankan nínú rẹ̀ tó rí ṣe mọ́ mo bá rí ẹtì mọ́ mo bá bùkù mọ́ lẹ́gùn wọn ti ṣèkà sí ìrìn kalẹ̀ Elédùmarè yóò bá ṣẹ́tán rí mọ́bẹ yóò bàjẹ́ yóò sì gbọ̀nà àrà dìde tó fi rí ilé yẹn parí. Báwo la ó ṣe ṣe ẹjẹ fún yín ní méjì. Ẹ bá mi lọ wá alákàn òye tí ò tí kú tó jẹ́ ààyè. Ẹ bá mi wá ewé ètí pọ́n ọlá tó jẹ́ tútù tó jẹ́ tòjọ́. Ẹ bá mi ra òkété tí ò tóbi púpọ̀ òkété níwọ̀nba. Ẹ bá mi gún àwọn nǹkan wọ̀nyí ẹ bá mi gún papọ̀ mọ́ ọṣẹ. Tí mo fi ní kẹ́ lo òkè ọ̀tẹ́ mo fi ní kẹ́ lo alákàn tó jẹ́ ààyè ni pé tútù lẹ nílò tán pa lóòjọ́. So ẹ gún gbogbo ẹ̀ papọ̀ mọ́ ọṣẹ dúdú. Papọ̀ mọ́ kété yẹ gún papọ̀ mọ́ ọṣẹ dúdú. Ẹ bá mi mú kinní yẹ ẹ bá mi kó sí inú ìgbẹ̀yìn ìjàpá. Ẹ kó sínú ìgbẹ̀yìn ìjàpá. Ẹ wá ẹsẹ̀ gbé sínú bóyá ìkòkò kan. Ẹ bá mi wé ní òwú dúdú àti funfun ẹ wé dáadáa. Ẹ lọ sínú ilẹ̀ yìí. Ẹ bá mi lọ sínú ilẹ̀ yìí.
ẹgbẹ́ ilẹ̀ bẹ ẹgbẹ́ bẹ kó jìn dáadáa ibi tẹ́ mọ̀ wípé bóyá tó bá tásìkò tẹ́ bá fẹ́ kọ́ fẹ́ni tẹ́ ti kọ́ tẹ́ ti ẹsẹ̀ rálẹ̀ tẹ́ àwọn tó bá àwọn bricklayer àti òfin ní gbé foundation kan ní o ibẹ̀ ni ẹ máa gbẹ́ tó bá ti wá gbẹ́bẹ̀ wúre síbẹ̀ gbé kínní síbẹ̀ wúre dáadáa kò sí kékeré àpọ̀ tí ò nílé lórí eléyìí ọ̀nà àràmọ̀dà nítorí pé èèyàn kan kì í fún alákàn ní àwo sìmẹ́ǹtì tí fi ń rí ilé tí ẹ kọ́ kò sí alákàn tí ò rí ilé kọ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Lédùmarè ọ̀nà ìyanu àṣetá fi orí ilé náà kọ́ parí ẹ̀dá yẹ̀pẹ̀ bó báyìí dá yẹ̀pẹ̀ bó tán ẹ̀dá yẹ̀pẹ̀ bó dáadáa kúrò níbẹ̀ kẹ́ a máa wo ṣe Lédùmarè tó bá ti jẹ́ tẹ́ bá parí léyìí tẹ́ bá kó délé yìí ẹ máa ṣe kinní kan ṣùgbọ́n ẹ jẹ́ n sọ yìí kó pé màá sọ nǹkan tí ẹ ṣe fún yín ẹ jẹ́ fún ẹlẹ́ẹ̀kejì ẹ bá mi lọ wá ilé ikán gbogbo alamọ àwọn ilé ikán yẹ ẹ lè bá mi lọ bu ilé kẹjọ kó pọ̀ níwọ̀nba ẹ bá mi jẹ owó ìtìpọ́nlá ẹ bá mi wọ ẹyẹ òróró mẹ́ta ẹ bá mi wọ iyọ̀ bí agolo níwọ̀nba òwe àjẹlájì kó sápọ̀ díẹ̀ níwọ̀nba báwo la ó ṣe wá ṣe ẹ máa bá mi ká lọ o ẹ bá mi lọ síbi foundation ilẹ̀ yíyẹ ẹ bá mi mú iyọ̀ ẹ bá mi da iyọ̀ síbi tẹ ẹ kọ́kọ́ gbẹ́lẹ̀ ẹ bá ti gbẹ́ ilẹ̀ tán ẹ da iyọ̀ sínú ilẹ̀ tẹ gbẹ́ yìí ẹ wá mú ilé ikán yìí ẹ fi sínú rẹ̀ ẹ wá bá mi mú ẹyin òróró ẹ fi sẹ́gbẹ̀ rẹ̀ ẹ wá dewé ìtìpọ́nlá ẹ wá mú ẹ wá dàbò mọ́lẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹ wúre nítorí pé ilé ikán wẹ́rẹ́wẹ́rẹ́ ní kán mọ́lé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ẹ̀bẹ̀ lọ́hùn pé ẹ̀bẹ̀ Elédùmarè kẹ́rí lè parí nítorí pé ẹnìkan kèé bọ́ àṣírí ikán ètú ti fi rí ilé tiẹ̀ kọ́ tán kò sẹ́nìkan tí ó pé agbọ̀wọ́ sìmẹ́ǹtì àgbà kí ni ilé ikán á sì rí ilé rẹ̀ kọ́ ẹ wúre dáadáa ẹ da yẹ̀pẹ̀ bò kò jù báyẹn lọ ẹ má wo iṣẹ́ ìyanu iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ kejì jọ tẹ bá parí léyẹ tẹ bá fẹ́ kó sílé yẹ ẹ bá mi lọ ra bí ẹran òru kọ̀ọ̀kan so ẹ fi ṣe sàrà fáwọn ènìyàn ẹ dín ó lè wà lára tẹ́ pa níjọ́ tẹ́ bá fẹ́ ṣe ìsílé lọ́pọ̀lọpọ̀ lèmi ò kàn kó wọlé láì ní dáná kankan ẹ̀yin ẹ dáná ẹ fi ẹran yìí ẹ fi káwọn èèyàn jẹun kán bá yín yọ̀ ẹ máa wọṣẹ́ ìyanu Lédùmarè Ọlọ́run ọba Lédùmarè ọ̀nà padà lẹ́yìn wa o mo káyè ènìyàn mi o á gbádùn ara á sì máa gbádùn ara wa lọ ẹ fọkànbalẹ̀ tẹ́ bá sì darapọ̀ ẹ subscribe sórí YouTube channel mi tó bá rí bákan náà ire o.